àwọn ọ̀rọ̀ tí bàbá wa máa yanjú fún wa lénìí. Àti ṣe fídíò kan ọjọ́ mẹ́ta. Ìkan nínú àwọn ètò wa kan bẹ tá a ti ṣe tó tójọ́ mẹ́ta. Tí mo ránṣẹ́ Jamiu sọ pé ẹnìkan iṣẹ́ ni Ọlọ́run. Tí mo ránṣẹ́ Jamiu sọ wípé ẹnìkan kì í ṣe ni Ọlọ́run. Ẹ ti mẹ́ni náà. Àti mẹ́ni náà. Gbogbo pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n bá ń fọkàn bá ètò wa yìí bọ̀ wọ́n ó ti understand ẹni náà. Kò ní ìdí ká dárúkọ mọ́. Kò ní ìdí ká dárúkọ. Ẹnìkan wá sẹ́ǹdì kan sí mi pé èsì ń bọ̀ wá lórí ẹ̀. Ẹnìkan wá sẹ́ǹdì ọ̀rọ̀ kan sí bàbá wípé èsì ń bọ̀ wá lórí ọ̀rọ̀ yẹn. Wá sọ ọ̀rọ̀ méjì ń bẹ̀. Àmọ́ wá sọ ọ̀rọ̀ méjì níbẹ̀. Láì pé èsì ń bọ̀ wá ló sọ. Tó pé èsì ń bọ̀ wá ló sọ. Kò tí ì kan ọ̀rọ̀ ò tí ì délé a jẹ́ pé èsì ọ̀rọ̀ ò tí ì dé nìyẹn bèlè páwa náà wà fèsì. Àwọn fèsì o. Àwọn èfèsì ń tiwa. Àlàyé là máa ń ṣe. Àwa máa ń ṣàlàyé ni. Láyé àwọn èfèsì. Tó bá ti di èsì yẹn ìjà ń bọ̀ nù. Bàbá wa dé tọ́rọ̀ bá ti lè di èsì bẹ́ẹ̀ yẹn ìjà ti dé nìyẹn. Torí èyàn ó fi bínú fọ èsì. Torí pé èyàn ó fi bínú fọ èsì. Àmọ́ èyàn ò lè fẹ́ ṣàlàyé kó bínú. Àmọ́ èyàn ò lè fẹ́ ṣàlàyé kó bínú. Àlàyé làwa máa ń ṣe. Àlàyé òun ni bàbá máa ń ṣe fún wa. Ó wá ní pé ẹnìkan tán mú wá láti ibi tí. Ó ní ẹnìkan tí wọ́n mú wá láti ibi tí. Láti di tíì níbi tí ń ta tíì. Láti ibi tó ti ń ta tíì. Ní àti mú ẹni náà wá o. Ni wọ́n ti mú ẹni náà wá o. Ẹni tó ń sọ̀rọ̀ yìí o. Ẹni tó ń sọ̀rọ̀ yìí o. Èmi ta tíì rí o. Bàbá wa wọ́n lé àwọn ta tíì rí o. Oh, Allah Akbar. Bàbá wa wọ́n ní àwọn ti ta tíì rí. Lóòótọ́ lọ sọ mo ta tíì rí. Òdodo ọ̀rọ̀ ni bàbá wa yìí wọ́n ta tíì rí. Kódà èmi kọ́ ni mò ń ta mo sọmọ ọ̀dọ̀ ni. Kódà bàbá ní àwọn kọ́là wọ́n ń ta nígbà yẹn àwọn sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ẹni tó ń ta ni. Wọ́n ń san owó oṣù fún mi. Tí wọ́n sì ń san owó oṣù fáwọn. Àmọ́ àfa àgbà tá a tẹ̀lé. Àmọ́ Mọ̀lánà àfa àgbà tá a tẹ̀lé. Àlàyé lọ́run ànábì. Àlàyé lọ́run ànábì Muhammad sallallahu alaihi wasallam. Òun náà sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ obìnrin tẹ́tí ṣe tiẹ̀. Òun náà sọmọ ọ̀dọ̀ kódà ọ̀dọ̀ obìnrin ló ń ti ṣe tiẹ̀. Túwòrán. Ẹran ló ń bá ànábì ló ń bá àdíjà. Ẹran ni àná Muhammad ń bá Sayyida Àdíjà dà jẹjẹ nígbà yẹn ó sì tún bá a ṣòwò. Ó sì ń gbowó oṣù. Ó sì ń gbowó oṣù ń bá a ṣòwò. Ó sì ń gbowó oṣù. Kódà nínú ìtàn. Kódà nínú ìtàn. Wọ́n ní a lọ tíìpù bíi méjì tí àyà àdíjà ò sanwó fún ànábì. Wọ́n ní wọ́n lọ bíi tíìpù bíi méjì kan tẹ́gbẹ́ Sayyida Khadija ò sanwó fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìgbà tí wọ́n wá dé wọ́n wá rí ìyàwó fún ànábì. Nígbà tí wọ́n wá dé wọ́n náà rí ìyàwó fún ànábì Muhammad. A ní ká ànábì lọ béèrè owó iṣẹ́ wọn láti lè fi so ìyàwó láì mọ̀ pé ọ̀gá náà ni ó di ìyàwó. Wọ́n ní ká ànábì lọ béèrè owó iṣẹ́ wọn láti lè fowó yẹn so yìgì kán fi sanwó orí fún ìyàwó tó fẹ́ fẹ́ fà ànábì láì mọ̀ pé ọ̀gá yẹn gangan ló ti ní intention pé ó fẹ́ di ìyàwó. So ẹ bá sọ pé ata tíì rí lóòótọ́ ni. Tẹ́ ẹ bá sọ wípé ata tíì rí pé bàbá wa ta tíì rí òdodo ọ̀rọ̀ ni o. Ànábì náà wá sí ọmọ ọ̀dọ̀. Ànábì tá à ń tẹ̀lé gan òun náà wá sọmọ ọ̀dọ̀ ajẹ́pá fi jọ ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ṣé ẹ sì mọ̀ pé à ń wà ń lọ ni. Ṣé ẹ sì mọ̀ wípé à ń wá à ń lọ ni. Nígbà tá ànábì jáde tọ́lọ̀ ní ká ànábì jáde ní nubuwa wa rusul. Ìgbà tọ́lọ́run wá sọ pé àsìkò jíjáde ànábì tó jáde ní ìjẹ́ ànábì àti ìjẹ́ òjíṣẹ́. So ìwọ tó ń sọ̀rọ̀ yìí náà wá fi tiẹ̀ jọ àwọn kan tó sọ pé ẹni tó ń bá àdíjà da ẹran lẹ́nu tó mẹ́ta ló wá ń pè é lánàbì. Ìwọ tó ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ wá lé àwa fọ̀rọ̀ rẹ wé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nígbà yẹn wípé ẹni tí ń bá àdíjà tajà òun náà ló wá ń pè rẹ̀ lánàbì bí àwọn yẹn nìyẹn ṣe rí
lánàá yẹn bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe rí lẹ́nu. Ìyà sì wà fún wọn. Ìyà ó sì wà fáwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ lánàá. Àmọ́ bọ́lọ́hun ṣe ṣe wọ́n o. Àti ìmọ̀ bọ́lọ́hun ó ṣe ṣe wọ́n tiẹ̀ o. Torí pé àwọn tọ̀hún yẹn ìyà wọn Ọlọ́run clarify ẹ̀. So bọ́lọ́hun ṣe fẹ́ ṣe wọ àti ilé sọ. Àsùwákì. Ó tún wá sọ, ó tún sọ̀rọ̀ kejì pé ẹrú kan ẹrú kan olófòfó nìkan nínú ọ̀rọ̀ rẹ̀. Ó tún wá sọ pé wọ́n ra ẹrú kan olófòfó. Ọ̀rọ̀ táwa ọ̀hún tá ń pè lófòfó. Ní tí wọ́n ń pè ní òfófó. Ọ̀rọ̀ tí wọ́n sọ fún ẹ nínú yàrá pé ká ní má jẹ́ nìkan gbọ́dọ̀ wá lọ sọ síta lófòfó. Ọ̀rọ̀ tí wọ́n bá sọ fún èèyàn nínú yàrá tí wọ́n sọ fún ọ pé má jẹ́ kẹ́nìkan ó gbọ́ o tó wá lọ sọ síta òfófó nìyẹn. Lọ́jọ́ owó dé. Lọ́jọ́ owó dé. Láàrin gbogbo èèyàn. Láàrin gbogbo èèyàn. Ṣé o ti sọ pé ẹnìyàn ń ṣe ní Ọlọ́run? Ni Mọ̀lárẹ́ Sheikh Jamiu ti sọ wípé ẹni yẹn kì í ṣe ní Ọlọ́run. Wọ́n á sì sọ sí wa létí, wọ́n á sọ sí wa létí, wọ́n á sọ gbangba báyìí. Mọ̀jẹ̀ àgbọ̀ kan ò sí ń bẹ̀. Sheikh Jamiu ò sọ mọ̀jẹ̀ àgbọ̀. Wọn ò sọ sí wọn létí. Ìta gbangba ní Sheikh Jamiu ti sọ. Ẹlẹ́rìí sì wà. Àwọn ẹlẹ́rìí sì wà. Tó bá jẹ́ pé kì í ṣẹnu wa nìkan ló bá ti fẹ́ gbọ́. Ẹlẹ́rìí wà. A ní àwọn ẹlẹ́rìí. Tó wá jẹ́ pé nígbà tí wọ́n sọ pé yẹn ṣe ní Ọlọ́run, tó wá ṣe pé ẹ wà á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí rẹ̀, ẹnìkan tá tí ilẹ̀ mọ́ wá sọ kó oṣù ìgbò nítumọ̀. Tó bá jẹ́ wípé nígbà tí Sheikh Jamiu sọ pé ẹnìkan yìí ṣe ní Ọlọ́run, tẹ́gbẹ́ wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí rẹ̀, ẹnìkan tá tí rí lẹ wá fẹ́ máa sọ gbogbo ní tàǹsán kì kò sọ̀rọ̀ ńbẹ̀ ọ̀rọ̀ kọ́ lélẹ̀ yẹn. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ò ìyẹn wá gba gbogbo torí pé wọ́n ní àlè ulama warasatul anbiya. Wọ́n láwọn àfáà náà jogún àwọn ànábì Ọlọ́run. Kò yí sáà ànábì Ọlọ́run tí ò níṣẹ́ tó ń ṣe kí nùbúwà tó gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀. Ànábì Dáúdà alágbẹ̀dẹ ni. Ànábì Dáúdà alágbẹ̀dẹ ni. Ànábì Ìdírísà òun sọ. Ànábì Ìdírísà òun sọ ni. Ànábì Ibrahim ló kọ́kọ́ ṣe gbogbo bisikíìtì búrẹ́dì tó di búrẹ́dì lẹ́nu. Bisikíìtì búrẹ́dì nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Látara ń tà Ànábì Ibrahim kọ́kọ́ ṣe tá ń pè ní mọ́sà. Látara mọ́sà tá Ànábì Ibrahim kọ́kọ́ ṣe. Búrẹ́dì. Ànábì Ibrahim ló kọ́kọ́ ṣe búrẹ́dì. Kò sí ànábì Ọlọ́run kan tí ò níṣẹ́ tó ń ṣe. Kò sí ànábì Ọlọ́run kankan tí ò níṣẹ́. Kódà alágbẹ̀dẹ l'Ànábì Dáúdà. So a jẹ́ pé gbogbo àfáà tí ò bá ṣiṣẹ́ rí. A jẹ́ pé gbogbo àfáà tí ò bá ṣiṣẹ́ rí. Wìrásà rẹ̀ ò pé. A jẹ́ pé wìrásà rẹ̀ ò pé o. Ìwọ ni kò wá bọ́ ta kò sọ sí tó ṣe rí. So wá lọ wá ṣẹṣẹ kódà bó jẹ́ oṣù méjì. Ìwọ náà ó wá nídìí kó wá lọ wá ṣẹṣẹ kódà bó bá jẹ́ oṣù méjì péré. Kí wọ́n rí kí wìrásà ulama rẹ̀ lè bá a pé látọ̀dọ̀ ànábì Ọlọ́run. Kí wìrásà ìjà alimudo lè bá a pé tó yẹ pé lóòótọ́ ló bá jẹ́ bẹ́ẹ̀ o. So ẹnìkan tá tí kò nítumọ̀. Ẹnìkan tá tí ìrí yẹn ò nítumọ̀. So kọ́kọ́ lọ tẹnu rẹ bọ̀gbẹ́. Ẹnìkan tá tí ìrí yẹn ò nítumọ̀. Mo wá rò ẹ́. Bàbá ní àwọn wá rọ̀ ẹ́. Gbogbo ẹni tó ń gbọ́rọ̀ mi. Gbogbo ẹni tó ń gbọ́rọ̀ yìí. Ọ̀rọ̀ yẹn ò ní àsọsí. Ọ̀rọ̀ yẹn ò lásọsí o. Tẹ́ bá lẹ́ sọ sí. Tẹ́ bá lẹ́ máa sọ sí. Ẹ kọlù Sheikh Jamiu. Ẹ kọlù Sheikh Jamiu o. Kò sí kọlù. Sheikh Jamiu ò sì ṣe kọlù o. Èmi ò bẹ èmi ò. Bàbá wọ́n kàn wọ́n sọ̀rọ̀ ni o. Bàbá wa ń sọ̀rọ̀ ni o. Wọ́n dẹ̀ ń gbà yín mọ̀ràn ni o. Ìmọ̀ràn lèmi ń gbà yín o. Ìmọ̀ràn lásán ni o. Tọ́lọ́mbá ni ẹ gbọ́ o. Tọ́lọ́mbá ni ẹ gbọ́. Ẹ rọra fílẹ̀ bó ṣe wà yẹn. Bọ́rọ̀ yẹn ti wà yẹn ẹ rọra fílẹ̀ bẹ́ẹ̀. Tẹ́ bá kọ̀ntínú. Tẹ́ bá sọ wípé ẹ gbà bẹ́ẹ̀. Ẹ máa kọlu Sheikh Jamiu. Ẹ fẹ́ kọ̀ntínú. Ṣé wo ló sọ bẹ́ẹ̀? Torí pé Sheikh Jamiu ló sọ̀rọ̀ yìí o. Radiyallahu ta'ala ni. Àmọ̀wọ̀ kí ọba àwọn wòlíì. Nínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ. Nínú àwọn ọ̀rọ̀ tá a fẹ́ yanjú nìyẹn.